أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أحيانا بعد ما أماتنا وإليه النشور. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó pa wá lánàá, a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó tún jí wa sórílẹ̀ alààyè lọ́jọ́ tòní. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. Àmín. A ṣe kí àdìgẹ̀ fún aláyé lọ́run Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àbá ọmọ wa máa dùnà, àbá ọmọ wa máa lálùbáríkà, àbá ọmọ wa máa ológo 5G. Àbá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ́jọ́ tòní. Èrò gúúsù ẹ dìde, èrò àríwá ẹ dìde, èrò ìlà oòrùn ẹ dìde o, èrò ìwọ̀ oòrùn ẹ dìde. Ẹ jẹ́ àbá ọmọ wa máa dùnà, ẹ jẹ́ àbá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba lọ́jọ́ tòní. Ìyẹn Fatia Olúwabùnmi Àkànkẹ́ ọ̀làdùn ní ọ̀làbọ̀rọ̀dé ni pé Ọlọ́run ọba tó kà á yẹ mọ́ wa láyé lọ́jọ́ tòní, torí pé ọ̀pọ̀lọpọ̀ òjò òun ló ti rọ̀ tílẹ̀ ti fi mú, ọ̀pọ̀lọpọ̀ ìjì òun ló ti jà bí kò dominú àgbọnù. Àwa dúpẹ́ pẹ́ òkun lọ́dọ̀ Ọlọ́run ọba lára àmàna rahim alimalik alikudus. Bọ́lọ́run ọba dá ẹ̀mí Fatia Olúwabùnmi Àkànkẹ́, bọ́lọ́run ọba dá ẹ̀mí ẹ̀ sí, ó tún wá lẹ́kàn sí lọ́jọ́ orí lọ́jọ́ tòní, ó wá ń sọjọ́ bí o. Adúpẹ́ torí ẹni tí ò bá manúrò ni ò ní mọ pẹ́ dù. Lẹ́nu àná tá ń dágbére kó dàárọ̀ Ọlọ́run ó jí wa rèé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì ni ò bá wa jí sórílẹ̀ alààyè mọ́ lọ́jọ́ tòní. Ẹlòmíì tiẹ̀ jí sórílẹ̀ alààyè ṣùgbọ́n ipò tó bára rẹ̀ ipò tí ò nífẹ̀ẹ́ sí ni o. Àwa ò fi yọ wọ́n, a fi ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba àláàní. Alhamdulillahi rabbil alamin. Adúpẹ́ o, adúpẹ́. Abá Fatia Olúwabùnmi, àbá adúpẹ́ o. Ó kú orí tó kánú lọ́jọ́ tòní, wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ òbí láyé, torí pé ọdún kan ò ní dùn ká mọ̀mọ́ rórógbò, ọdún kan ò ní dùn ká mọ̀rọ̀ àwùsá, ọdún kan ò ní dùn ká mọ̀rọ̀ ọmọbì lórí àtẹ o. Àsun ọdúnmọ́dún báyìí ní sawo àsọdúnmọ́dún, àsosùmọ́sù báyìí ní sawo àsosùmọ́sù. Fatia, wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ òbí láyé, ọlá àti tóbi Al-Qur'ani Karim, ọlá àyà àti bàbá tó tara wọn jáde o. Mo bọ́ ọ dúpẹ́, ìwọ náà kó o jòkó kó o máa rábàbà kó o máa ṣe alhamdulilayi. Torí pé àwọn tá a jọ bí ń sórílẹ̀ alààyè lọ́jọ́ kan náà, ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò sí lórílẹ̀ alààyè mọ́. Kódà àwọn tí ò tó ọlọ́jọ́ orí, ẹlòmíín ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n tí fi ṣòkòtò péńpé tí fi roko ọba o. Àwa òkú fi yọ wọ́n, a fi ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba náà ni. Bọ́lọ́run ò jẹ́ a máa gbúrò aburú sí Fatia Olúwabùnmi Àkànkẹ́ ọ̀làdùn ní ọ̀làbọ̀rọ̀dé. Adúpẹ́ o, adúpẹ́ pẹ́ òkun. Wàá wá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ òbí láyé, nínú owó, nínú ọlá, nínú ẹ̀mí gígùn, ìfọ̀kànbalẹ̀ lágbára Ọlọ́run ọba o. Máa jókòó, máa yọ̀ kó máa sọ̀díwùkẹ̀, òní lọ́jọ́ òbí rẹ o. Torí pé ọjọ́ òbí tẹ rí yẹn kì í máa ń jẹ́ kéèyàn tó mọ rúpò tó yẹn tó wà nù ayé ni o. Wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ òbí láyé lágbára Ọlọ́run. Jẹ́ ń sáré ṣe ìwúre kan fún ọ. Wọ́n ní àdán ò lórí adé gbogbo ara ló fi ń bọ́ bọ́rọ́bọ́rọ́, òǹbẹ̀ olórùn tá a tokùn ń bọ̀ gbogbo ara ló fi ń bọ́ bọ́rọ́bọ́rọ́ o. Akẹ́kẹ́ ò nídìí ìjòkó gbogbo ara ló fi ń bọ́ bọ́rọ́bọ́rọ́. Fatia kò bọ́ lọ́wọ́ oṣoolé o, Fatia kò bọ́ lọ́wọ́ àjẹ́lé, Fatia kò bọ́ lọ́wọ́ lẹ́bọ lóògùn. Wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ òbí láyé o. Gbogbo 18 of September òun lọ ọjọ́ òbí rẹ, wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé o. Elé òní jẹ́ ọ̀kan yòókù tí wàá ṣe lókè èèpẹ̀ láṣẹ Èdùmàrè. Ó yá jẹ́ ń sáré kí ọ ṣébí wọ́n lọ́mọ Ṣakí, ilé ògún òrọ́kin àgbẹ̀dẹ òrọ́ bàbà, òkè gúlútú igbó àsábàrè. Ẹni tí ò bá lè jà, ẹni kọ́ mọ̀ bá wọn dásà à ń gbé Ṣakí. Bó bá dijọ́ eré, àárán ni sólógun ni. Bó bá dijọ́ ìjà, àárán ni sàṣàbàrè. Ológun ò kárẹ́, bẹ́ẹ̀ làṣàbàrè ò kọjá. Àgbò funfun ni wọ́n fi ń bo ológun o, ẹ̀sìn dúdú ni wọ́n fi ń bo àṣàbàrè. A kú ọjọ́ ìbí tòní Fatia, wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé o. Bàbá àti ìyá ẹ̀ náà ni máa kí ọ. Wọ́n láwọn dúpẹ́ o, torí pé àwọn rí ọ lárídùnnú ọmọ. Wọ́n wá láwọn ń bẹ lọ́wọ́ bá. Wọ́n lọ́lọ́ ò ní sọ ní ọmọ táwọn ọmọ fi sọkún, kò ní sí ọ ní àrípò sí ọmọ o. Wọ́n ní àrídùnnú ọmọ, bó o ṣe ń du àwọn nínú náà lọ́lọ́run ó ṣe ọ lárídùnnú ọmọ lágbára Ọlọ́run. Wọ́n ní wàá dirú wàá digba fáwọn o. Gbogbo àwọn olólùfẹ́ náà ni máa kí ọ lápá bí, àǹtí rẹ ni máa kí ọ o, Alájà Sákìrá náà ni máa kí ọ lápá bí, gbogbo àwọn bírọ́dà ẹ̀ pátápátá náà ni máa kí ọ, gbogbo àwọn colleagues ẹ nílé ìwé wọ́n ní máa kí ọ. Wọ́n ní okú orí tó kánú lọ́jọ́ tòní. Èmi àdúrà Olúwatóyìn Bàbágòyà, èmi náà ń kí ọ lápá bí o, pé happy birthday to you Fatia Olúwabùnmi Àkànkẹ́, wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé o. Allahumma salli ala
Àsìkọ́lá ọlẹ́kùn ìjìnjìlá òní o celebrant òní jí sọ́wọ́ ikú kó má fọ́ni pìtà burú láíláí òní rántí ọjọ́ ìbí kó wá bú sẹ́kún gíga gíga wà máa ga sí kóríyá òkan kẹ́kọ̀ọ́ gbárẹ́ mẹ́rin happy returns nínú ọlá happy birthday to you ẹ̀mí ẹ̀yà sọ̀pọ̀ ọdún láyé òbí rẹ̀ máa jèrè rẹ̀ ìwọ gbọ́dọ̀ máa jèrè ọmọ àdáwọlé rẹ̀ ò ní jásán ìwọ gbọ́dọ̀ máa jèrè ara rẹ̀ èyí fáàrí rẹ̀ ò ní ká omi jẹ́ gbóná kò ní tójú rẹ̀ tó pọ́npọ́n bíyá ìlàlá ìwà pẹ́ láyé àwòkọ́ṣe níwà